A kú déédé àsìkò yìí, kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilẹ̀ Nàìjíríà. Orúkọ tèmi ni Ọmágbémisọ́lá Ọmọlọ́rọ̀mọdẹ̀. Ààrẹ Bọ́lá Tinubu ti ṣe ìṣíde iléèwé ẹ̀kọ́ṣẹ́mọṣẹ́ ọwọ́ Institute of Vocational Training and Skill Development ní ìpínlẹ̀ Kaduna, tí ó jẹ́ ìgbésẹ̀ ńlá sí ìrónilágbára àwọn ọ̀dọ́ pẹ̀lú ìdàgbàsókè ìpínlẹ̀. Ìgbésẹ̀ yìí lọ pẹ̀lú àfojúsùn gómìnà ìpínlẹ̀ Uba Sani fún ìdàgbàsókè ọrọ̀ ajé láti fi ró àwọn ọ̀dọ́ lágbára àti lè dá dúró kí wọ́n sì máa ṣe iṣẹ́ ara wọn. Ní gbọ̀ngàn Murtala Muhammed Square ní Tinubu ti ṣíṣọ lójú ọgọ́rùn-ún ọkọ̀ bọ̀gìnnì tó ń lo afẹ́fẹ́ gáàsì gẹ́gẹ́ bí ara ìgbìyànjú ìjọba ìpínlẹ̀ láti yí ọkọ̀ akérò sí ti ìgbàlódé kí ó sì ṣe àdínkù àmúlò epo bẹtiró. Iṣẹ́ àkànṣe yìí jẹ́ ti ìjọba ìpínlẹ̀ àti àpapọ̀ tí ó gbájúmọ́ àgbékalẹ̀ ohun amáyédẹrùn, ètò ìlera, ìrónilágbára ọ̀dọ́ àti ìdàgbàsókè ọrọ̀ ajé. Nígbà tí ó ń fèsì, igbákejì ààrẹ àná Namadi Sambo fi ìdùnnú rẹ̀ hàn sí Ọlọ́run fún àǹfààní àti jẹ́ kí ìṣísọlójú yìí ṣojú rẹ̀. Pàápàá jùlọ àkànṣe ilé ìwòsàn 300 ibùsùn 300-bed specialist hospital tí wọ́n sọ ní orúkọ Tinubu. Sambo ṣe àpèjúwe ìṣíde ilé ìwòsàn yìí gẹ́gẹ́ bí ìmúṣẹ àfojúsùn rẹ̀ tí ó ti bẹ̀rẹ̀ láti ọdún 2009 nígbà ìṣèjọba rẹ̀ gẹ́gẹ́ bí gómìnà ìgbà náà. Sambo ṣe ìrántí ìṣòro tí ó là kọjá gẹ́gẹ́ bí gómìnà pẹ̀lú ilé ìwòsàn tí ibùsùn wọn kò ju 3,000 lọ àti iye ènìyàn tí àpapọ̀ wọn lé ní mílíọ̀nù 6. Sambo fi kún un wípé ìṣòro yìí pọ̀ sí i lẹ́yìn tí wọ́n tún pàdánù 800-bẹ́ẹ̀dì hospital bí ilé ìwòsàn ìkọ́ṣẹ́mọṣẹ́ ìṣègùn òyìnbó Ahmadu Bello ṣe kó lọ Shika ní Zaria. Ọ̀pọ̀ ìdílé ni wọ́n rin ìrìn àjò lọ ìpínlẹ̀ mìíràn fún ìtọ́jú. Àfojúsùn wọn ni láti pèsè ilé ìwòsàn tí ó bá ti ilẹ̀ òkèèrè mu. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà ní ìwé ìròyìn The Nation tó jáde lónìí. Kọmíṣánná ọlọ́pàá ìpínlẹ̀ Èkó Ọlọ́rundáre Jimoh ti ní ẹ̀ṣẹ̀ ni fún ẹnikẹ́ni láti kọjú ìbọn sí ọmọlàkejì, ìbáà ṣe ìbọn tòótọ́ tàbí èyí tí ó farapẹ́ stun gun, láti fi ṣẹ̀rùbànìyàn tàbí dúnkòokò mọ́ ọmọlàkejì bí ó ti ṣe àpẹẹrẹ ẹ̀sùn pásítọ̀ àgbà láti ìjọ House on the Rock, Pásítọ̀ Paul Adéfarasin. Jimoh sọ èyí lórí ẹ̀rọ amóhùnmáwòrán Channels lánàá bí ó ti ń ṣàlàyé ibi ẹ̀sùn gbé dúró lórí pásítọ̀. Bí a kò bá gbàgbé wípé Adéfarasin lọ jọ̀wọ́ ara rẹ̀ fún iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èkó lẹ́yìn fọ́nrán kan tí ó gba orí ẹ̀rọ ayélujára tí ó ṣe àfihàn bí pásítọ̀ yìí ṣe kọjú ìbọn sí ẹnìkan ní ìpínlẹ̀ Èkó. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ kọmíṣánná ọlọ́pàá, ó ní kò sí ẹ̀ṣẹ̀ níwájú òfin àyàfi bí òfin bá ní èyí jẹ́ ẹ̀ṣẹ̀. Gẹ́gẹ́ bí ìlànà òfin ohun ìjà olóró, bí ènìyàn bá ṣe àgbékalẹ̀ igi tàbí ohun mìíràn tí ó jọ ìbọn tí ó sì lò ó láti fi ṣẹ̀rùba ọmọlàkejì láti gba ohun ìní rẹ̀, onítọ̀hún dẹ́ṣẹ̀ olè jíjà. Fún ìdí èyí, kíkọjú ìbọn sí ẹnìkejì láti fi ṣẹ̀rùbà jẹ́ ẹ̀ṣẹ̀ lábẹ́ òfin. Gbogbo iṣẹ́ ọlọ́pàá ni ó lọ pẹ̀lú ìlànà òfin. Kọmíṣánná ní àwọn ti ṣètò ìwé warrant of arrest nítorí bí ó bá kọ̀ àti tẹ̀lé òfin, ṣùgbọ́n fúnra rẹ̀ ni ó wá sí àgọ́ ọlọ́pàá kí ikọ̀ ọlọ́pàá tó ṣe ìfọ̀rọ̀wánilẹ́nuwò pẹ̀lú rẹ̀ láti mọ ìdí tí ó fi na ìbọn sí ọmọlàkejì. Bákan náà ni àwọn yóò ránṣẹ́ sí ẹni tí ó kọjú ìbọn sí kí òun náà wá wí tẹnu rẹ̀ bí ìwádìí ṣe ń lọ lọ́wọ́. Bí ó tilẹ̀ jẹ́ wípé wọ́n ti gba ìyọ̀ǹda pásítọ̀, kọmíṣánná ní ìwádìí ṣì ń tẹ̀síwájú. Lẹ́yìn ohun gbogbo ni àwọn á fi àbájáde ìwádìí tó ará ìlú létí. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Ìjọba ìpínlẹ̀ Èkó ti lọ ìdí tí wọ́n fi ti ìlúmọ̀ọ́ká ọjà Abattoir ní Agége mọ́ ìdọ̀tí àti ẹ̀gbin tí ó lè kó bá ìlera ara láti ọ̀dọ̀ àwọn oníṣòwò àárín ọjà. Lánàá Ọjọ́bọ̀ ni wọ́n ti ọjà yìí lẹ́yìn àbẹ̀wò kọmíṣánná fún agbègbè àti ìsun omi Tòkunbọ̀ Wahab kí ó tó ṣe àfihàn rẹ̀ lẹ́kùnrẹ́rẹ́ sí orí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ X. Nínú fọ́nrán tí ó tẹ̀lé àkọlé yìí ni Wahab fi ṣàlàyé wípé àwọn ti ọjà yìí pa nítorí àwọn ṣe àkíyèsí wípé àwọn mìíràn ń sun inú ọjà
pẹ̀lú ẹranko bí ó ti ní àṣẹ ìjọba ni òun ń tẹ̀lé, wípé báwo ni ènìyàn ṣe máa sùn pẹ̀lú ẹranko ní ibùjẹran. Èyí kò lè ṣeé ṣe. Ẹ jẹ́ kí a ṣe ohun gbogbo ní ọ̀nà tí ó tọ́. Bí a bá ti pa èyí á fún ẹlòmíràn láàyè àti ronú. Ọjà Agége Abattoir jẹ́ ọ̀kan lára àwọn ọjà tí wọ́n tì pa lórí ẹ̀sùn àìṣàmọ́tótó. Ìwádìí jẹ́ kó di mímọ̀ wípé ọjọ́ 11 oṣù kẹrin ni ìjọba ìpínlẹ̀ ti ọjà 13 ní agbègbè Kétu àti Mile 12 pa látàrí bí wọ́n ṣe ń fi gbogbo ìgbà tàpá sí àṣẹ ìjọba lórí ìmọ́tótó. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà ní ìwé ìròyìn Punch tó jáde lónìí. Chief of Defence Staff CDS General Christopher Musa ti ṣe àfihàn àwọn ìwádìí tí ó ṣe nígbà àbẹ̀wò rẹ̀ sí ìpínlẹ̀ Benue bí ó ti ṣe ẹ̀sùn wípé àwọn kan láàrin ìlú pèsè ilé, oúnjẹ àti obìnrin fún àwọn aṣekúpani tí wọ́n dì hámọ́ra ogun kí wọ́n tó ṣe ìkọlù ní ìlú Yelwata níbi tí ẹgbẹ̀lẹ́gbẹ̀ ènìyàn ti di olóògbé. Níbi ìpàdé pẹ̀lú àwọn akọ̀ròyìn tí ó wáyé lánàá ní Defence Headquarters DHQ ní General Musa ti ní àwọn agbódegbà yìí kan náà ni ó ṣe àfihàn ibi ìpàgọ́ Ogunléndé IDP ní Yelwata tí iye ènìyàn tí ó di olóògbé fi pọ̀ tó bẹ́ẹ̀. CDS ṣàlàyé wípé síwájú àkókò yìí ni ikọ̀ ológun ti gba ìròyìn wípé ìkọlù fẹ́ wáyé ní ọ̀pọ̀lọpọ̀ ìlú káàkiri ìpínlẹ̀, wọ́n sì rán àwọn ológun lọ agbègbè yìí láìmọ̀ wípé wọ́n fi èyí ṣì wọ́n lọ́kàn ni. Àwọn wọ̀nyí ń jẹ, wọ́n ń mu, wọ́n tún fi obìnrin ṣe wọ́n lálejò. Síbẹ̀ iléeṣẹ́ ológun kò gbọ́ ìtanilólobó kankan. Ó ní báyìí Ààrẹ Bọ́lá Tinubu ti pàṣẹ fún iléeṣẹ́ ológun kí ó dá àwọn òṣìṣẹ́ wọn síta lọ́pọ̀ yanturu, níbi tí a ti rí iléeṣẹ́ ológun orí ilẹ̀, ojú òfurufú, ọlọ́pàá àti àwọn agbófinró mìíràn láti wá ọ̀nà rí gbogbo àwọn tí wọ́n lọ́wọ́ nínú ìkọlù yìí mú kí wọ́n sì rí i dájú wípé ìdájọ́ òdodo wáyé. CDS ní ìdí nìyí tí àwọn fi ń fi gbogbo ìgbà rọ àwọn olùgbé kí wọ́n wà lójú lalákàn fi ń ṣọ́rí, kí wọ́n tètè ṣe àfisùn bí wọ́n bá kófìrí ìrìnsí tí ó mú ìfura dání, nítorí ètò ààbò kì í ṣe àdánìkànṣe, ojúṣe gbogbo wa ni. General Musa wá ké sí ìjọba àpapọ̀ kí wọ́n tètè wá nǹkan ṣe sí ẹnubodè ìlú nítorí ibẹ̀ ni ewu pọ̀ sí jù. Ó ṣe àpẹẹrẹ ohun ìjà olóró tí wọ́n kó wọlé láti àwọn orílẹ̀-èdè bíi Sudan, Libya àti Central African Republic, bí ó ṣe fi ìbánikẹ́dùn rẹ̀ hàn sí àwọn tí wọ́n pàdánù ẹni wọn síbi ìṣekúpa ní ìlú Yelwata àti àwọn ìlú tí ìṣekúpa ti wáyé. Ó wá sọ àsọdájú àfojúsùn iléeṣẹ́ ológun láti mú kí àlàáfíà jọba padà ní ìlú. Láàrin èyí ni a gbọ́ wípé àwọn àgbẹ̀ kan ní ìjọba ìbílẹ̀ Ege ìpínlẹ̀ Kebbi gba ìdúkokò threats láti ọ̀dọ̀ àwọn adàlúrú tí wọ́n ní ìgbàgbọ́ wípé wọ́n jẹ́ ọmọ ẹgbẹ́ Lakurawa, tí wọ́n ṣe ìkìlọ̀ kí wọ́n má dá lábàá àti bẹ̀rẹ̀ lílo ohun èlò ìgbàlódé fún oko dídá yàtọ̀ sí ẹran màlúù tí wọ́n ti ń lò. Gẹ́gẹ́ bí ìròyìn láti ọ̀dọ̀ ọ̀jọ̀gbọ́n lórí ààbò Zagazola Mahama, àwọn adàlúrú yìí ṣe ìkìlọ̀ wípé ẹnikẹ́ni tí wọ́n bá ká tí ó ń lo mechanized tools fi rọ́pò màlúù fún iṣẹ́ oko yóò di olóògbé. Ìkìlọ̀ yìí ti wá dá ìpòrúurú ọkàn sílẹ̀ láàrin àwọn olùgbé ìlú tí ìkìlọ̀ yìí ti wáyé, tí ó ṣe wípé ọ̀pọ̀ nínú wọn ni wọ́n ti ń ṣe àmúlò ohun èlò ìgbàlódé. Orísun ìròyìn kan fìdí ẹ̀ múlẹ̀ wípé àwọn adàlúrú ló ń júwe bí wọ́n ṣe máa dáko báyìí. Wọn kò fẹ́ kí àwọn lo ohun èlò ìgbàlódé, bẹ́ẹ̀ bí àwọn bá lo màlúù, wọn á já màlúù gbà mọ́ wọn lọ́wọ́. Orísun ìròyìn mìíràn fìdí ẹ̀ múlẹ̀ wípé lóòótọ́ ni ìròyìn tí ó tàn ká yìí, gbogbo abúlé kò dín ní fìjìláńtè 13 tí wọ́n ṣekú pa nínú oṣù kẹrin ní abúlé Morai lábẹ́ ìjọba ìbílẹ̀ Age yìí kan náà. Lẹ́yìn tí àwọn ẹgbẹ́ Lakurawa dènà dè wọ́n nítorí ìgbìyànjú wọn àti rí màlúù tí wọ́n jí gbà padà. Nígbà tí akọ̀ròyìn kàn sí agbẹnusọ ọlọ́pàá ìpínlẹ̀ Nafiu Abubakar, ó ní òun yóò ṣe ìwádìí. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà ní ìwé ìròyìn Daily Post tó jáde lónìí.
Pẹ̀lú gbogbo àtúpalẹ̀ òfin lórí ìgbélùú lábẹ́ Ààrẹ orílẹ̀-èdè United States Donald Trump, ilé-ẹjọ́ ìjọba àpapọ̀ ti figi gún fún ìgbà díẹ̀ dídápadà deportation ọmọ orílẹ̀-èdè Nàìjíríà kan tó ń kẹ́kọ̀ọ́ láti gba oyè PhD Chemistry láti Ifásitì South Carolina, Matthew Ariwoola. Àṣẹ ilé-ẹjọ́ yìí ni ó fèsì sí rògbòdìyàn lórí ìgbésẹ̀ Department of Homeland Security (DHS) tí ó ṣe ìdáwọ́kọ fún ìwé ìgbélùú akẹ́kọ̀ọ́ Student Visa Ariwoola lórí ẹ̀sùn àṣìṣe ìdánimọ̀ (mistaken identity) tí wọ́n so papọ̀ mọ́ ẹ̀sùn ìwà ọ̀daràn ní Georgia, ìpínlẹ̀ tí akẹ́kọ̀ọ́ yìí ní òun kò dé rí. Àbàwọ́n tí wọ́n fi sí ìwé ìgbélùú Ariwoola ní ọjọ́ 8 oṣù kẹrin ọdún 2025 ni ó ba ìrìnàjò ìkẹ́kọ̀ọ́ Ariwoola jẹ́ bí wọn kò ṣe fún un láàyè àti wọ yàrá ìkàwé, ṣe àyẹ̀wò research tí ó tún kojú dídápadà deportation. Kí ètò ẹ̀kọ́ rẹ̀ má bàa dúró ni Ariwoola fi kégbàjarè sí American Civil Liberties Union (ACLU) ní South Carolina kí iléeṣẹ́ yìí tó tètè bá a pe ẹ̀sùn tako ìpinnu DHS. Ọjọ́ kan náà tí wọ́n pe ẹ̀sùn ní adájọ́ District Jacqueline Austin fún un ní àǹfààní ọlọ́jọ́ 14 14-day temporary restraining order tí wọ́n fi dènà deportation rẹ̀. Bákan náà ni ó fún un láàyè àti tẹ̀síwájú nínú ìkẹ́kọ̀ọ́ rẹ̀. Ní báyìí, Ariwoola ní àǹfààní àti gbé ní US, tẹ̀síwájú nínú ẹ̀kọ́ rẹ̀ bí ó ti ń bá ìjọba ṣe ẹjọ́. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn The Nation tó jáde lónìí. Òṣèrébìnrin Stella Damasus ti sọ̀rọ̀ lórí ìpèníjà tí àwọn òṣèré ilẹ̀ Nàìjíríà ń kojú láti rí iṣẹ́ eré gbà ní ilẹ̀ òkèèrè látàrí èrò tí wọ́n ní sí ọmọ Nàìjíríà. Níbi ìfọ̀rọ̀wánilẹ́nuwò pẹ̀lú Harrow House ni ó ti fìdí ẹ̀ múlẹ̀ wípé Hollywood á máa ní ìrètí kí àwọn òṣèré ilẹ̀ Áfíríkà máa sọ̀rọ̀ bí àwọn ará ìlà-oòrùn Áfíríkà kí wọ́n tún dúdú bíi ti Lupita. Gbogbo nǹkan wọ̀nyí ni ó mú ìṣòro fún òṣèré ilẹ̀ Nàìjíríà àti rí iṣẹ́ eré gbà. Damasus tún ṣe àfihàn wípé ọ̀pọ̀lọpọ̀ òṣèré Nàìjíríà tí wọ́n ṣe àṣeyọrí ní Hollywood ni wọ́n tọ́ dàgbà ní ilẹ̀ òkèèrè, èyí ló fún wọn láǹfààní àti lè ṣe bíi tiwọn. Òṣèrébìnrin yìí tẹnu mọ́ oríṣiríṣi Áfíríkà tí ó wà pẹ̀lú orílẹ̀-èdè wọn àti èdè ẹnu wọn, bí ó ti ní báwo ni èdè àti ẹ̀yà Áfíríkà ṣe lè papọ̀. Damasus ní àwọn onísinimá Hollywood máa ń yarí lórí irúfẹ́ èdè tí wọ́n fẹ́ láti Áfíríkà kí ó bá wọn kópa nínú iṣẹ́ eré. Ìdí nìyí tí wọ́n fi ń fi tipátipá mú òṣèré láti gbọ́, ṣùgbọ́n èyí máa ń rú lójú nítorí báwo ni ará Áfíríkà ṣe fẹ́ sọ̀rọ̀ pẹ̀lú oríṣiríṣi orílẹ̀-èdè tí ó wà ní ilẹ̀ Áfíríkà àti èdè ọ̀tọ̀ọ̀tọ̀ tí wọ́n ń sọ. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn The Nation tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi ní ìrọ̀lẹ́ fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àkíyèsí yín ránṣẹ́ kí ẹ sì bá wa subscribe sójú náà wa lórí YouTube kí kókó inú ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.